Ẹ káàárọ̀ o, gbogbo ọmọ Yorùbá nílé lóko. Mo kí yín, ẹ kú iṣẹ́ akọni. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo sì kí gbogbo àwọn tí wọn kì í ṣe ọmọ àlè Yorùbá. Mo fi àkókò yìí mo tún fi kí bàbá Kóìkì fún iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe lórí wípé a ṣáà fẹ́ gba àwọn ènìyàn lẹ̀ lọ́wọ́ oko ẹrú. Ẹ ṣé gan ni, ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí gbogbo yín gidigidi gan. Mo tún fi àkókò yìí mo tún fi kí Chief Sunday Igboho fún iṣẹ́ ńlá tí Ọlọ́run lò yín fún, tí ó sì tún máa lò yín fún síwájú sí. Ẹ wo, orúkọ tèmi ni Baba Confirm. Mi ò wá síta bóyá káwọn èèyàn lè mọ orúkọ mi. Ọlọ́run ti mọ̀ mí already. Ọlọ́run ló ń polówó tèmi, mi ò polówó ara mi. Ṣé ó máa rí à kí n tó ṣe fídíò jáde? Mo gbọ́ ọ̀rọ̀ kan láàárọ̀ yìí tí ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ. Ọọ̀ni of Ifẹ̀, ó sọ dáadáa o. Ó sọ dáadáa. Àwa náà ń ja ogun, ṣùgbọ́n tá a bá wá ń jagun ènìyàn kan tọ́jà ń sọ pé ta ló ń jà lẹ́ńkùlé òun. Ẹ fẹ́ wíkì ní ẹni yẹn ni. Ẹ dẹ̀ lè wíkì ní Chief Sunday Igboho. Ẹ sọ̀rọ̀ yìí tí mo gbọ́ láàárọ̀ yìí, Ọọ̀ni of Ifẹ̀, ẹ sọ̀rọ̀ nǹkan tí ń ṣe ọpọlọ yín. Ẹ wo, akọ dúró ni o. Wọ́n bá ṣígun fún wa, ẹ mọ̀ wípé àwọn wèrè ń bẹ. Ẹ mọ̀ pé ogun ń bẹ. Mi kì í ṣe Adébóyè o. Ẹ pé ò rí táì lọ́rùn mi. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe Pastor Chris. Ẹ rí táì lọ́rùn mi. Wàláì, ẹ mọ̀ tó bá ṣígun fún wa, ẹ mọ̀ pé ogun ń bẹ. Ọ̀rọ̀ tẹ́ sọ láàárọ̀ yìí tèmi gbọ́ yìí, Ọọ̀ni of Ifẹ̀ kì í ṣe ọ̀rọ̀ o. Lẹ́ ń sọ wípé kí Sunday of Igboho kó má take law into his hand. Nítòótọ́ o, ẹ yìn fún iṣẹ́ tó ṣe o. Ẹ ń jà sọ́tún, ẹ ń jà sósìn. Ẹ ò lè dúró sójú kan ká mọ stand yín. Ọọ̀ni of Ifẹ̀. Ṣó dáa ká fi yín jẹ oyè àwòdì kẹ́ má lè gbẹ́dìyẹ. Èyí tẹ́ ń ṣe yẹ ò lè gbẹ́dìyẹ o. In fact, ẹ ń fọ́ọ̀lù ọwọ́ wa. Ta ló yàn yín gan? Ta ló yàn yín? Ṣé wọ́n gbé yín síbẹ̀ ni àbí òrìṣà ló yàn yín síbẹ̀? Ó dẹ́ sọ láàárọ̀ yìí, ó bà mí nínú jẹ́ o. Ó sì máa bà gbogbo ọmọ Nàìjíríà náà nínú jẹ́ tó bá gbọ́. Ó lè má lè sọ̀rọ̀ jáde. Ẹ wo, a ti wà nínú àkókò tẹ́pẹ́ nìkẹ́ni lè sọ. Ikú tó bá máa padà a máa bá ní bákoloko lórí ẹ̀ ń bẹ̀. Kò sí ìbẹ̀rù kankan. A ti rẹ́dì gbogbo tẹ́ bá fẹ́, ohun tẹ́ bá gbé wá la máa gbé wá fún. Ẹ mọ̀ pé ogun ń bẹ. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Kí ló dé? Ẹ mọ̀ pé Ọlọ́run ń bẹ. Mo fi ayé àti ọ̀run tún búra yẹn náà. Ẹ wá ń sọ pé ìjọba wà ń bẹ. Dókítọ̀ òun la máa fi sílẹ̀ kó ṣiṣẹ́ dókítọ̀. News àwọn press la máa fi sílẹ̀ kó ṣiṣẹ́ press. Ẹ ń sọ̀rọ̀ lówe. Ẹ ń sọ̀rọ̀ lówe. Ṣèyí Mákindé wà ń bẹ. Òun la máa fi sílẹ̀ kó ṣe. Látijọ́ tí wọ́n ti ń pa àwọn ọmọ Yorùbá, kí lẹ ṣe? Kí ni nǹkan tẹ́ ṣe? Ọọ̀ni of Ifẹ̀, kí lẹ ṣe? Òun ni mo fẹ́ gbọ́. Látijọ́ tí wọ́n ti ń pa, ẹ wo dókítà tí wọ́n pa. Ẹ wo màmá tó ní ilé epo tí wọ́n pa. Ọkọ olóyún ẹ wo tí wọ́n pa. Kí lẹ ṣe ẹ̀yin èèyàn yìí? Ṣé torí pé ẹ̀yin ní security àbí? Nítorí pé ẹ lówó kò dẹ̀ kàn yín táwa bá ń jẹ ìyà. Nítorí pé àwọn ọmọ yìí wọn ò sí ń bí, kò kàn yín táwa bá wá ń jẹ ìyà. Ọọ̀ni of Ifẹ̀, ohun tẹ́ ẹ sọ yìí, ó tàbùkùn bá yín o. Ó tàbùkùn bá yín. Báwọn èèyàn ò bá rí pé ó tàbùkùn bá yín, ó tàbùkùn bá yín. Ẹni kan fi sílẹ̀, ìjọba máa take care. Láti jọ ìkíni ìjọba take care nínú ẹ̀. Títí di alẹ́ àná, àwọn Fúlàní sì tún kúrò nílùú wọn. Àṣírí wọn ní Mòwe, a rí wọn ní Àṣeṣe. More than 3 trailers. Wọ́n ní àdá nínú trailer tí wọ́n gbé wá. Wọ́n ní ìbọn níbẹ̀. Kí ló dé? Ọọ̀ni of Ifẹ̀, tẹ́ẹ̀dẹ̀ ti àwọn èèyàn ti yín lẹ́yìn. Nítorí owó, gbogbo yín dẹ̀ ta ìran Yorùbá.
nítorí owó ẹ ta ìran Yorùbá ẹ ti gbàgbé wípé even gan Abíọ́lá tẹ pa ń gbà yẹn tí gbogbo yín pa tí gbogbo Yorùbá pa tẹ di tẹrẹ nígbà yẹn ẹ wọlé tó kọ́ èwo ló gbé lọ gbogbo mọ́tò tẹ rà Ọọ̀ni of Ifẹ̀ kò ẹ ò lè gbé lọ síbi kankan tọ́lọ́jọ́ bá dé ẹ ṣe máa ronú ti ọlọ́jọ́ mẹ́sẹ̀gì I purposely want mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣe máa ronú ọlọ́jọ́ tọ́lọ́jọ́ bá délé nìkan ṣé gbogbo tẹ́ ẹ wá ń kójọ gbogbo tẹ́ ẹ ń kójọ tẹ́ ẹ pè mọ́tò tẹ́ ẹ pè nílé tẹ́ ẹ pè lọ́rọ̀ tẹ́ ẹ pè owó tèmi àti gbogbo ti Nàìjíríà tẹ́yìn ń kó jẹ tẹ́ ẹ dandan nìkan kó jẹ ẹ̀yin ò mọ̀ pé ẹ ò ní kú lọ síbi kankan lẹ́yìn ikú ìdájọ́ mà ní àwa gan ti rẹ́dì láti kú ó bẹ́tà ká kúkú sínú òótọ́ ju pé ká kú sínú wípé ká wá máa kú sínú wípé a ò ní sọ òótọ́ láyéláyé ó bẹ́tà kémi kú sínú òótọ́ kí n débi tí mo fẹ́ dé nínú ọ̀run ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kí n kàn sí ayé brief ẹ̀ padà ọ̀rọ̀ yẹn tàbùkù fún gbogbo ọmọ Yorùbá ó tàbùkù gẹ́gẹ́ bí olórí fún yín the same thing náà kí ló dé Ọọ̀ni of Ifẹ̀ èyí tẹ́ sọ yìí ẹ tètè lọ tún sọ kò dáa kí lẹ ṣe sí tó ń pa àwọn èèyàn wọ́n sì tún pa wọ́n di wákàtí ẹ wá ń sọ pé we know a mọ̀ pé bandits wà ní everywhere bandits wà níwájú ilé yín ṣé wájú ilé yín ló wà ẹ̀yin ò mọ̀ security tó wà níwájú ilé yín ẹ̀yin ò mọ̀ security tó ń bẹ níwájú ilé yín mi ò kíyà o ó lè dàárọ̀ làkọ́ máa bọ̀ lọ́dọ̀ mi o orúkọ mi ni baba confam ẹ mọ̀ pé ọlọ́run bẹ ẹ mọ̀ pé ọlọ́run lè dojú ti ẹni tó ga nítorí ẹni tó kéré èkó tí ẹ ń ṣe bẹ́ẹ̀ ohun tó lè ṣe ni á dojú tì yín mo fi ayé àti ọ̀run búra rẹ̀ kí ló dé ẹ ronú ẹ̀yin Yorùbá ẹ̀yin ọba Yorùbá ẹ ronú Ààrẹ Ọ̀nà Kakanfò àfiwọ́ jóyè àwẹ̀dì ó lè gbẹ́dìyẹ dúró sójú kan ká mọ̀ pé bóyá ẹ̀yin Yorùbá lẹ́wà àbẹ́yìn ìjọba ò dúró sójú kan ẹ wá máa sọ̀rọ̀ síbí ẹ má máa sọ̀rọ̀ síbí ẹ ò fún wa ní confident ẹ ò fún wa ní ìgboyà láti lè ja ogun yìí gangan ọdún wo la tó fẹ́ jáde ọdún wo la tó fẹ́ kúrò nínú oko ẹrú kí ló dé Ọọ̀ni of Ifẹ̀ ẹ ronú o ẹ ronú ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ìjà yìí ti dodo wa ni báwa bá tiẹ̀ lọ àwọn ọmọ tá à ń bí nǹkan tí wọ́n tún máa continue nínú ìyà yìí àwa tá à ní opportunity a ò ní bàbá ò sì ní bàbá a ò ní ìyá a ò rẹni tó ní ilẹ̀ a ò rẹni tó ra ilẹ̀ fún wa a ò rẹni tó kọ́lé sílẹ̀ fún wa kí ló dé ṣé báwọn ọmọ wa ṣe máa lọ náà nìyí nítorí pé ẹ lówó nítorí pé ẹ mọ ìjọba nítorí pé ẹ ń jókòó ti ìjọba nítorí pé ẹ ń dowó ìjọba ẹ ti wá jẹ dodo ẹ ò tún lè sọ dodo ẹ kíyèsí ẹ wo ìdá ń já ranyìnràn yìí èmi ni mo sọ bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà mo mú tọ́lọ́run fẹ́ ṣe fún yín gbogbo yín á mọ̀ wípé Ọlọ́run wà Ọlọ́run sì ju ènìyàn lọ.